ìwádìí ara tó bá dáníwáyé pé kalẹ̀ sáyé akọ́rẹ́dé Mr. Yédùn àgbáríjọpọ̀ ṣe ìwádìí èyí tó pè ní Wá Wòó Series ló gbédè akọ́rẹ́dé o ọmọ ẹlẹ́yìn sí Ìkòyí ọmọ ọ̀dọ̀ àgbà máa wí o gbogbo àwọn gbọ̀ngbọ̀n lẹ́nu rẹ̀ ó màmá mà ní ìsìwí láyé. ó yẹ bá mi kọ́ba tó láyé. ẹ̀kọ́ba tó láyé. ọ̀làlà ọba tó làlújá. ọba tó làlújá. ọgbọ́n jókòó ṣe dára sáyé. ṣe dára sáyé. ọgbọ́n ṣe dára sí i. ṣe dára sí i. gbogbo ọba tó ṣẹ̀dá wa. ọba tó ṣẹ̀dá wa. Olódùmarè ìbà o ọba mi ọ̀kẹ́kẹ́ tí kẹ́ni kọjá abáyé ṣèrò ọba mi ọ̀gẹ̀gẹ̀ tí kẹ́ni kọjá òye ọmọ aráyé dókítà ńlá tí wo tiẹ̀ láì ṣiṣẹ́ abẹ ọba tó kéré níye tí ò láàfin ó tóbi títí kò níbùgbé ọba pẹ́rẹ́ bí ewé bọ́ pì ó ń kìṣì bí ó di ẹ̀yìn bọ́ọ̀lẹ̀ ààlà funfun gbòò mímọ́ nigínnigín nígbà gbogbo alágbára ńlá láyé àti lọ́run àfagbára rẹ̀ gbani lọ́wọ́ aninilára alágbára ayé àṣeyí ò wù nígbà tó wù ú bó ṣe wù ú fẹ́ni tó wù ú tẹ́ni tí ò wù sí ní bí kódà bẹ́ni tí ò wù bá bínú ẹni tó wo Olódùmarè ọba ó lè wú ogun wúwo sínú ayé onílara àkìtàn ọba mi alátibábà sánmà ó ta tiẹ̀ kò fòpó gbèrò ẹlẹ́ni àtẹ́ẹ̀ká tó tẹ́lẹ̀ ẹlẹ̀ bí ẹni tẹ́ni ọtẹ́ni ọ̀hún ó forí rẹ̀ ṣàpèjì Èdùmàrè tá a pè lẹ́ẹ̀kan tó jẹ́ni ní gbèjégbèjọ gbẹ̀ndínlógún ọba tá a pè lẹ́yìn òde tó ń dáhùn lọ́ọ̀dẹ̀ kọ̀rọ̀kọ́ndù yàrá la gbé pé tó wá jẹ́ni lójú táyé gbangba wálíà ẹni tí ń dérú ẹ̀yìn lóhùn tara iwájú ní tàwọn ní í ṣe ó dé sọ́dẹ̀dẹ̀ onílé apá ọ̀tún àwọn ará ọ̀dẹ̀ onílé apá òsì ní bùkátà tàwọn ní ń gbọ́ ọba fàìkú lórí ìtẹ́ dáhùn níbi gbogbo àràǹbarà bá bàrà kábíyèsí rẹ̀ Olódùmarè.